kí ló fà á tí ọ̀nà circular road ìlú Ìbàdàn tó yẹ kó mú inú aráàlú dùn ṣe ń gba omijé lójú wọn? ìrìn àjò circular road bẹ̀rẹ̀ láti ìgbà ìṣèjọba gómìnà Rasheed Adéwọ̀lú Ládọjà títí tó fi kan gómìnà Ṣèyí Mákindé. lọ́dún yìí gómìnà Mákindé gbé àbá ìṣúná kalẹ̀ níwájú àwọn aṣòfin ìpínlẹ̀ náà fún ìjíròrò àti fífi òǹtẹ̀lù fún ti ọdún 2026. bẹ́ẹ̀ ni ọ̀nà circular road yìí jẹ́ ọ̀kan lára ohun tí ìjọba pinnu láti ṣe fún ọdún tó ń bọ̀. ṣùgbọ́n ìgbésẹ̀ yìí pa ọ̀pọ̀ aráàlú Ìbàdàn lẹ́kún. ọ̀pọ̀ àwọn olùgbé ìjọba ìbílẹ̀ 6 ní ìlú Ìbàdàn olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ fi ẹ̀hónú hàn lọ́jọ́ Ajé ọjọ́ 10 oṣù kọkànlá ọdún 2025 lórí bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ń wọ́ dúkìá wọn lulẹ̀. àwọn olùgbé ìjọba ìbílẹ̀ Ẹgbẹ́dá, Ìdó, Akínyẹlé, Ọ̀nà Àrà, Lágẹ̀lú àti Olúyọ̀lé ni wọ́n kó ara wọn jọ lórí bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fẹ́ yọ 500 mítà sí apá ọ̀tún àti òsì òpópónà Òbírípo sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń ṣe lọ́wọ́. àwọn olùgbé àwọn agbègbè ọ̀hún ló ní bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bá tẹ̀síwájú pẹ̀lú ìgbésẹ̀ yìí ó lé ní èèyàn 700,000 tí yóò di aláìnílé lórí ní ìjọba ìbílẹ̀ 6 tí òpópónà yóò gbà kọjá. Iléeṣẹ́ ìròyìn Yorùbá ṣe àkójọpọ̀ àlàyé lórí ìrìn àjò circular road àti ibi tí ọ̀rọ̀ náà dé lásìkò yìí. ẹ ṣeun tẹ́ ń tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimas ló ti ń jábọ̀ ìròyìn. ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.